sallallahu alayhi wa sallam. Wọ́n ní káàdà fákírù ayẹ̀kú náà kúfùrà bó sì bá pọ̀ jù yóò padà di kèfèrí. Àdìsí tó sọ yìí wù ní Ànábì ó ní Allahumma inni a'udhu bika minal fakri wal kufr minal kufri wal fakri. Ọlọ́run mo wá sọ pẹ̀lú ẹ̀ kó mi gbogbo tí bá ń jẹ́ kèfèrí àti òṣì àti kèfèrí jọ wà papọ̀ báyìí. Òṣì ni yóò padà fi dárò pé ayé ń ṣe irú ẹ̀ náà. Ọlọ́run má ṣe wọlé àdìdí àsìkò yìí má ṣe yọ òṣì kúrò lára gbogbo wa. Àmín. Ẹ má jẹ́ àṣẹrí búwẹ́jì èèyàn o, àdúrà tó yanjú ń bẹ o. Etí bàbá wa bá wa sọnù o. Má lọ sùn. Ìmọ̀lẹ̀ Khalifa Alifa Salati. Ìmọ̀lẹ̀ Khalifa Alifa Salati. Ìmọ̀lẹ̀ Khalifa Alifa Salati. Ìmọ̀lẹ̀ Khalifa Alifa Salati. Allahumma salli ala al-Barisi. Allahumma salli ala al-Barisi. Allahumma salli ala al-Barisi. Lutfa al-Shaykh al-Salati. محمد المصطفى بن عبد الله له الملك والجبروت والمجد والثناء من الله جئنا ونرجع إلى الله إنما العلم والتبيين والأخلاق واجمعها كانت مقدرة في حكمة الله تهينت كل الأنام بوعظه وقلوب قوم تزقف الأبرات يا رب بالشيخ الجلي وأحمد رفاعي تفضل بشيخي أحمد نقيب الأشراف
يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي يا نزهة لعباد الله يا عشق كل رجال الله وقدوة في دين الله يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي يا حائزا أسرار الله يا فائزا بعز الله ومجتبى في طريق الله يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي يا حجة في دين الله لكل أهل طريق الله وأسوة في نهج الله يا شيخنا يا صلاتي يا شيخنا يا صلاتي بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا مجيب الدعوات آمين. gbogbo àwa tí Ọlọ́run bá kádàrá kí àwa láàyè ilé ní tó kádàrá wa sínú ààyè rire yìí tọ́lọ́run dá ẹ̀mí wa sídè ní ẹ jẹ́ kí gbogbo wa ní alhamdulillah. Alhamdulillah. Èèyàn kan náà mo yọ̀ǹda ìwọ́n tó roore kan tọ́ka sí ń pọ́ lọ́wọ́ bá ṣe fún ẹ rí tó sì ní ìkàkà tó ń retí lọ́dọ̀ ọlọ́mọ ìwọ nìkan ni mo yọ̀ǹda kó má bàa wí gbólóhùn ọpẹ́ yìí wípé alhamdulillah. Alhamdulillah. ìjókòó àdínà Muhammad wà yìí. Sallallahu alayhi wa sallam. Naam. صلوات ربي والسلام على الذي ملأ الحياة هداية وصلاحا وأتى إلى الدنيا بنور ساتعين يهدي القلوب سكينة وفلاحا. ìjókòó yìí ò tí ì rọgbọ. صلوات ربي والسلام على الذي. kò sẹ́ni tí ò ní pọ́tò nínú ayé ẹ̀ kò sẹ́ni táyé rẹ̀ ò ní gallop. kò sẹ́ni tí ò ní tí ń sunkún sí lọ́dọ̀ Ọlọ́run. ìwọ tó bá fẹ́ jẹ́ kí ayé kọ ẹ̀yìn sí ọ dákun kọjú sí mi. صلوات ربي والسلام على الذي ملأ الحياة هداية وصلاحا. wọ́n ti tún àgbo yìí wọ́n ti tún tò. Ọlọ́run ọbẹ̀ èwo sáfù tó bá wọ́. Ọlọ́run ọbẹ̀ èwo sáfù tó ní àlàfo nú.
ìwọ tó o bá ti réyàn fẹ̀gbẹ́ tì lérí ìjókòó kì í tí ì pé tó ju kó fẹ̀gbẹ́ tì èèyàn kan. يا من يريد مجامع الإحسان ibi táwọn àlàfo wà ẹ̀yin àfà. ويروم ẹ jẹ́ kí n مغفرة bọ̀ ẹ jẹ́ kí aago yìí dí ẹjọ́ díjú wọn gbowó lọ́wọ́ ẹnìkankan mọ́ oníkálukú ti di alága báyìí àwọn táwọn ẹlẹ́yìn ẹ bọ́ síwájú. يا من يريد مجامع الإحسان ìwọ tó fẹ́ jẹ́ ká máa sí àga rẹ sọ́wọ́ ẹ̀yìn láyé ẹ̀ mọ́ bọ́ síwájú. ويروم مغفرة من الرحمن kí ló ń sá sẹ́yìn fún wọn aláàgbowó mọ́ wọn gbowó mọ́ o sì tún rìn dín mẹ́yìn náà ni. a ní ẹ bọ́ síwájú. صلوات ربي والسلام على النبي. ẹ̀yin yá wa yìí ẹni tí ò bá fẹ́ fojú sunkún àwọn ọmọ ẹ̀ mọ́ ọmọ náà ní kókó ẹ kọjú sí mi ìwọ tó ti rámọ̀lá jẹ mú mi lé. ملأ الحياة هداية وصلاحا. ìwọ tó fẹ́ ṣe àgbákò mọ́nú ayé ẹ yòóbó ànábì kò rinlẹ̀ dáadáa. وأتى إلى الدنيا بنور ساتع. ربنا لا تجعلنا مضغة للماضغين. ọlọ́run má ṣe wá ní bá a sí ẹran fáwọn tí máa ń mi èèyàn. آمين. àwọn tí ń míyàn ń bẹ àwọn tí ń jẹ̀yàn kéégún wọ́n tún mú mùdùnmùdùn rẹ̀. Masha Allah. ọlọ́run dá wọn sáyé yìí ọlọ́run sì fún wọn lágbára. La ilaha illallah. ìwọ tó fẹ́ jẹ́ lágbára lérí rẹ̀ yòóbó ànábì kò ju tẹgbẹ́ ẹ lọ. وأتى إلى الدنيا بنور ساتع. ẹ̀yin ìyá lèmi máa ń fẹ́ jẹ́ ẹ̀pọ̀ lóde wa torí ilẹ̀ máa ń tètè gbọ́rọ̀ sí wa lẹ́nu. agídí tọ́lọ́run bá dá máa ọkùnrin unlimited ni kódà yìí tó yọlò sínú wa yóò tún fi agídí kún òòró wọ ọbẹ̀ fílẹ̀ ńlé o tún ń gbóyàwó rẹ lẹ́nu o má díjọ́ títí ń bọ̀ ọ̀bọ̀ ìdí gbogbo ó fi ṣe rírẹ fa á tún máa bẹ̀rẹ̀ wákà tó ṣe é ni. ẹ̀yin alásàlátù ẹ̀ ní nam Naam. ohun yìí ò jákè dáadáa ẹ ṣeun báwọn. àrùn kan bẹ láyé nísìnyí ọlọ́run má fi ṣe àgbákò fún wa. Àmín. ó ti wà ní àwọn ìlú kan báyìí ọlọ́run má jẹ́ wọnú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. wọ́n ń pe àrùn náà ní coronavirus. ọlọ́run kò sí bó ṣe lè dáa fún yàn tó tọ́lọ́run bá fi àrùn gbáàyàn mú kò sí ayé kankan tí yàn fẹ́ gbádùn mọ́. يمشي الفقير صلوات ربي صلوات ربي والسلام على الذي. bí yàn bá dì máa nábì kò ní sí àgbákò mọ́. Sallallahu alayhi wa sallam. صلوات ربي والسلام على الذي. agbo yìí ò tí ì rí bí mo ṣe fẹ́ ni ò tí ì jẹ́ sọ̀rọ̀. ملأ الحياة هداية وصلاحا. وأتى إلى الدنيا بنور ساتع. àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀. يهدي القلوب هداية وصلاحا. àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ lọ́rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ tó yanjú. ẹni ó bá báyọ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ ní wojú wújẹ́. àwọn bàbá wa naam naam àwọn alájí wa Sheikh Abdul Kabir akọ́ládé ọlọ́mọsàjárí yín pẹ́. آمين. bàbá wa ti bá wa sọ̀rọ̀ tó pọ̀. wáàsí ó sì pé méjì wáàsí ni wáàsí ń jẹ́. ما شاء الله. ó fẹ́ sọ̀rọ̀ jù àfá ẹgbẹ́ rẹ lọ ó wulẹ̀ yẹ wèrè òjijì. ó tọrọ ó sì pé méjì.
òótọ́ ọ̀rọ̀ ń jẹ́ kò ládàpè ọlọ́mọ́sàbà sàlékún dáadáa yín. Àmín. àwọn bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ìfẹ̀jẹ̀ kẹ́nìkan máa dákọ̀ wọn fún mi dákun. صلوات ربي والسلام على الذي àwọn bàbá wa ájì bàbá láti Ìbàdàn ọlọ́mọ́sàjà yín pẹ́. آمين. àwọn ṣéwù wa ṣéwù dòkítọ̀ pòfẹ́sọ̀ nù masha al-ustaz dòkítọ̀ àwọn ni pòfẹ́sọ̀. ما شاء الله. ọlọ́mọ́sàbà sàlékún dáadáa yín. آمين. bàbá náà jẹ́ fún àwọn àfa masha Allah ọlọ́mọ́sàjà yín pẹ́. آمين. wala la ilaha illallah. آمين. mo kí àwọn bàbá wa tí wọ́n wà pẹ̀lú wọn náà àbá àwọn ọlọ́run kẹ́mi ẹ mọ̀ bọ̀ ń bí ẹ mọ̀ bọ̀ ọlọ́mọ́sàjà ọlọ́mọ́ sàlékún dáadáa yín. آمين. ẹ dákun mo ìfẹ́ jẹ́ ń bá kẹ́ mọ̀ dákọ̀ wọn inú ilé kọ̀ọ̀kan ló ní pótókò ما شاء الله. ọmọ yìí sì bá ìpele bàbá rẹ̀ lẹ̀ kó sí aṣọ dá àwọn àgbàlagbà la bá ń jòkó yà gbọ́dọ̀ mọ́ kí wọn nítorí t'Ọlọ́hun. Naam Fadilatu Sheikh Yeskur Niyas masha Allah ọlọ́mọba àṣàlékún dáadáa yín آمين. láti Kaula masha Allah marhaban bikum masha Allah alaykum. àtàwọn bàbá wa Fadilatu Sheikh Muhammadu Thani Muhammadu Jami' Alhaji Baba marhaban ọlọ́mọsàjà yín pẹ́. آمين. àwọn bàbá wa bàbá mo ti kí bàbá a máa tún kí wọn sí Al-Khalifa Abubakar Abdulsalam Ọlọ́runkẹ́mi Allahu Akbar ọlọ́mọsàjà yín pẹ́ bàbá ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah. صلى الله عليه وسلم. Alhaji Suleiman Imam ọlọ́mọsàjà yín pẹ́ ọlá la ilaha illallah. Naam. صلوات ربي والسلام على الذي ملأ الحياة هداية وصلاحا وأتى إلى الدنيا بنور ساتع يهدي القلوب سكينة وصلاحا. mo kíjọ fún àwọn afọ àtàwọn ẹlẹgbẹ́ mi ọlọmọdọjà rí i pẹ́. آمين. mo kí àfọ àwọn ará ètì. صلوات ربي والسلام على الذي mo wá kí ملأ الحياة هداية وفلاحا. kì í sábà ṣe bí báyìí àmọ́ Ọlọ́run mọ́sá wọlá iṣẹ́ táwọn àgbàlagbà ṣe kalẹ̀ ọlọ́mọdé á fi ìnira lu ayé. آمين. nínú tí máa ń tètè da sísítẹ́ẹ̀mù mi rú jù òun ni ooru tí híìtì bá ti pọ̀jù aró mọ́ kan mi ni. bàbá notice lẹ́ẹ̀kan mo kó yàn yín mo sáré wọnú mọ́tò lọ kọ́lọ̀ kó sànú wọ́n ní a máa fi sàárè kọ́ra látàyé ṣé mo ti kú ni àṣà kú ni a tó wọ sàárè. ما شاء الله. ẹ máa foru kọ́ra bó bá fẹ́ foru kọ́ra kúkú lè dẹ́yìn dé títì gbóná. يمشي الفقير وكل شيء ضده. bàbá àwọn àyà kan wà àwọn ò tún gbọdọ̀ jẹ́ mọ́. mo gbádùn tẹ wí púpọ̀. ما شاء الله. àwọn àbò ní code ní code ìdí jẹ́ àṣírí bẹ́ẹ̀ tó confam a máa ní code. àwọn bàbá yẹn ti rí tí ó ṣẹlẹ̀ láti àná náà fi kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ inú kànga làbá ń dáadáa gbogbo àṣírí wọn sí. شيخ رضي الله تعالى عنه. bàbá ní jésùbà kan tábà fi lè fa ẹyọ kan péré hóòrò ẹyọ kan
ó tó bí a gbogbo bùkátà yẹn ní gbogbo ọdún. يمشي الفقير وكل شيء ضده. inú tùràrí ni bàbá máa ń kí tẹ̀sùbá ànábọ̀. والناس تغلق. tọ́mọ ti fẹ́ sèǹdáwó kan lé ẹyọ kan péré là fún òfa. لا إله إلا الله. gbogbo ilé ò máa jẹun àbáǹdá ní bọ́ gbogbo ilé. ṣé kò sí pé ọmọ kan fẹ́ ṣèyàwó ìṣẹ̀ wa ń sáré bí ó ṣe sèǹdáwó kíni ìwọ kan máa bí ọmọ lóyún só ni máa bí màá sọ family planning òṣìṣẹ́ bó sì níjà máa ṣe family planning. يمشي الفقير وكل شيء ضده. àmọ́ wọ́n ti rí àná wọ́n ti rí èní kalẹ̀ látàná wọn dúrọ́pù ẹ̀ ó sì dùn máa wánú bá ṣe dúrọ́pù ẹ̀. kò sẹ́ni tó lè lóhùn ò nífẹ̀ẹ́ owó ما شاء الله. àdámọ́ ni ó sẹ́ni nífẹ̀ẹ́ owó ya wèrè ni. bó sì bá ta bàbá rẹ ni kò ní bí ọ bó sì bá pọ̀ jù kí ni já kò sí tí ó gbéra kó lára rẹ kí ló fẹ́ gbéra ọpọlọgùn ò ní ṣiṣẹ́ gbogbo ayé yìí ó kú ni. ìgbà tí dáhà dẹ́fà náà Muhammad صلى الله عليه وسلم. kò lè polongo rẹ̀ nígbà tó wò ó ti kun. Ọlọ́run fi Khadija polówó dáwà ó fi polongo dáwà lára náà Muhammad. صلى الله عليه وسلم. Afọ́ gbọ́dọ̀ lé owó lílekúlé gẹ́gẹ́ bí táwọn bàbá wa sọ. يمشي. Àti elbọ̀ àti ìsì ẹsẹ̀ ń gbé púpọ̀ jù. Nígbà àwọn tá a bá fi kíní jẹ́ pápá ńlá àfa ń sáré dábàá láṣẹ sí kí àìmọye àfa tí ò ní níwèé mọ́tò. Tó bá sà ti já àfa kò sọ́lọ́pàá tí ó dọ̀ dúró. Nígbà mo kú olé mo ní ẹ̀gbọ́n sórí láwa ní akọ́kọ́ máa ti bọnu láìlọ́ ìsínà ni àmọ́ sífìlà. Mi è wọ agbádá kú olé ìsínà máa mọ̀ tó àpò wà yìí. Kèésì ìṣẹ̀bí wa àwọn kan náà jí àgọ́ kò ń kalẹ̀ ìbàjẹ́ àwọn kan ni. Tí ẹ bá ṣe pé àwọn fẹ́ ba gbogbo wọn fẹ́ ba yé gbogbo nǹkan jẹ́ ẹni pé àwọn kan gbé rí èèyàn àwọn kan gbé kínní kí náà tún ẹ̀kọ́ àwọn ọmọ ikú yẹn ẹ̀kọ́ wọn kó yẹn. يمشي الفقير وكل شيء ضده. Bẹ́ẹ̀ ni ṣé wọ́n ní ibọ̀ wọ́n ní a máa ba gbogbo tó bá jẹ́ maharamati mo tún wá ka níwùsì kan wọ́n ní gbogbo ẹni tó bá bẹ́ yẹgun lẹ́yìn mọ́tò rẹ̀ ní ìsìndédé kó gbé yẹn náà ni. Bẹ́ẹ̀ bá ṣe pé wọ́n ti rí pàwọn àfáà náà ti overtake. Bàbá mo gbádùn tẹ wí púpọ̀ irú yín ò ní tán láyé آمين. kò ní tán láyé Ọlọ́run má ṣà fi owó kú jà fún àwọn àjùbá yìí lọ. آمين. À ń ṣe kàrà àwọn owó o mo sọ mo ní ìní kàrà àwọn owó o àmọ́ Ọlọ́run gbọ́dọ̀ fowó kún fún mi. Àbábàrà ti ń sọ lọ sí. ṣé Ẹni tí wọ́n bá gbèsè àfáàn dáadáa ní Ọlọ́run gbọ́dọ̀ fowó kún fún. Àfáàn dá ọkọ̀ mọ́sálásí sí Ìbàdàn wọ́n kọ́ sábẹ́kúta wọ́n kọ́ sí Ìlọrin wọ́n kọ́ mọ́sálásí kí wọ́n lágbára àti kọ́lé gbogbo mọ́sálásí tó ń kọ́ kírun ẹ dákun ẹ dá mi lóhùn ṣé newspaper náà fi ń kọ́ ṣèbówó tó yẹjú ni Masha Allah. irú mọ́sálásí tó kọ́ láyé ìgbà ń ọ̀pọ̀lọpọ̀ ètí ìrìkọ́dì sí aráwọ̀ èèyàn tí fi 25 years kọ́ mọ́sálásí ó fẹ́ kó aṣọ rọ̀ kìíní. Kò sí bí ìláyà ṣe lè tó wò bá kun ẹ̀yìn kùlé ní ògbé. Ó mọ̀ gbé dákẹ́dákẹ́dákẹ́ náà ìwọ má ti sọ̀rọ̀ jábúrò rẹ sọ̀rọ̀ tó dífẹ́ǹsì inú ilé bá yà òun ní òṣè. Àwọn àfáà fẹ́ kígbe gbàmígbàmí wá bá wọn àgbọ̀dọ̀ rí báwọn náà gbà mí close up. Wọ́n gbọ́dọ̀ rí páyé yanjú fún wa. Àwọn alákànjẹ́ kéyìí wá pé má fi àgbákò wá owó. Ìyẹn lè fi àgbákò jẹ èèyàn àmọ́ kò lè fi àgbákò lẹ́yìn. Ọlọ́run ọbẹ̀ yẹn fún yẹn lẹ́yìn anyhow. Báyé bá rí epo lọ́wọ́ rẹ̀ wọ́n bọ̀ ọ̀la àmọ́ tá àgbákò rẹ̀ bá dé wọ̀tà àwọn fámìlì rẹ̀ mọ̀ mú kókì sí. In qalla mali
فلا خل يصاحبني bó bá tẹ́lẹ̀ sí òní ní ọ̀rẹ́ mọ́. وفي الزيادة كل الناس خلان wọ́n ní kò sọ̀rọ̀ gidi lára olówó. Anna Muhammad. صلى الله عليه وسلم ó ní la tanbaghi dunya li Muhammadin wala li ali Muhammad. ó ní gbogbo tí ń jẹ́ ayé yìí kò tọ́ sí Anna Muhammad kò sì tọ́ sí ẹnìkan tó bá lóun nífẹ̀ẹ́ Anna Muhammad. كهم من عدو ìwọ̀n bá la fọ́ lóun sáré owó. bọ́bá di pé mi ò gbé èèyàn pé a gbọ́dọ̀ fi òsì lu ayé yìí. àmọ́ kèé ṣe pé yóò mọ̀nà tí yóò gbà kàn rántí ẹ̀yìn àwọn tá ṣáájú ní kápá àti bàájẹ́ wọ́n kàánú wa ni. كهم من عدو kí ló wí. كهم من عدو لأجل المال صاحبني كهم من صديق لفقد المال عاداني yamshi al-faqiru. يمشي الفقير وكل شيء ضده Maulana Stigaba. والناس تغلق دونه أبوابها ọlọ́run ò ní da ìjẹ́ èèyàn yín má rí fásì. آمين وتراه ممقوتا وليس بمذنب Sheikh Abbas Maye. ويرى العداوة لا يرى أسبابها Sheikh Nuruddin. حتى الكلاب إذا رأت رجل الجنان حنت إليه وحركت أذنابها Maulana Sheikh ọlọ́run kẹ́mi ya doctor. وإذا رأت يوما فقيرا ماشيا kò sí tó dáa tó kí yẹn fi ọ̀dọ́ jéèyàn. kò sí tó dáa tó kọ́ lọ fi ọ̀dọ́ náà rọ ayé yẹn. ẹsẹ̀ yẹn kò dínkù. ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. lọ́lọ́run fi Anna Muhammad. صلى الله عليه wọ́n ní وسلم inna Allaha yuhibbu ma'aliya al-umur. òwò tó yanjú ni o bọ́lọ̀ ń dúnàdúrà. ọlọ́run ò bèè dá sí gbèsè kékèké. inna Allaha yuhibbu ma'aliya al-umur. mo sọ fẹ́ nìkan mo lóhùn mi kí n ra jẹ́ẹ̀tì. ó ní àfa ń dó lò mo ní táfà ń dó ṣe náà lèmi náà fẹ́ ṣe. ìwọ ọ̀rọ̀ ọlọ́run pín ni. ìwọ táwọn ìyàwó wa bá àfa àti bẹ́lẹ́ táwọn ìyàwó wa bá àwọn àyà aláta onírú àwọn àyà olóúnjẹ àwọn àyà aláṣọ àfa ìdákan bá wa ṣàdúrà owó ọjà òyà káwọn bá ń pàfà náà fìdí wọ́ kò séye tó lè bíìlì rẹ mọ̀ pé àfa fẹ́ fi bí àbùkátà tiẹ̀ ni. وتراه ممقوتا nínú dọ́là tánà Muhammad níjù sanabi nífẹ̀ẹ́ sí ju òun ni ẹṣin anabi white ni kò sí ẹṣin tó yáàyè tó ó dá mi lójú bá anabi bá ń bẹ láyé báyìí bẹ́ẹ̀ Rolls Royce ní òmògùn ẹ lè wo àwọn àyínmọ̀ tó wà Mádínà kò sáà ti lo mọ́tò tó yáàyè tó mọ́tò wọn bàbá sì tún dérí bíbà kí wọ́n tún mọ sunkún náà ni nígbà tí gbèsè ń lé wọn kí. àgbákò táwọn kan nílẹ̀ yìí tó wọ́n bá ṣe ń pọ̀ sí lọ́kàn wa máa ń le sí. ọlọ́run ti rí pé léyìí tí ń bá dẹ òṣìṣì òun ni ó fi sìn mí bó bá ní owó yóò ṣèyàn ga sí mi. ìwọ̀n bá ní yóò kí olóòsì kó ní tẹríba olòsí ní kẹríba ẹ tún wá ń kí òun ló mọ̀ kí ní ó kù tí ó ní tí ò bá ní tẹríba tóun bá tó bẹ́ẹ̀ kó fi gbéraga kún òsì bí gbèsè ò bá nílé ìdàkíyàmà. وتراه ممقوتا وليس بمذنب àwọn àfáà ẹ dákun nítorí ọlọ́run àwọn bàbá tá ń jẹ́ kù fún wa wọ́n ní kápá àti jẹ́ tán wọ́n ṣàánú wa ni o báwa lè ṣekún tí wọ́n ṣe àgbàdo dàrú. Àná Muhammad fẹ́ sípè àwọn kan lálùkìyàmà Ànábì ó máa sáré àti sípè wọn àwọn màláíkà ó máa wá dí wọn
yóò máa dí wọn. Ànábì wa ni mo fẹ́ sì pé àwọn ìjọ mi yìí ni ìjọ mi ni wọ́n máa wá dá ànábì lóhùn pé innaka la tadri ma ahdathu min ba'dika. Wọ́n ti ṣe wèrè lẹ́yìn rẹ̀, wọ́n ti sínwìn, wọ́n ti rin ọ̀nà kọ́nà. Bàbá ẹlòmí àfà tó yanjú ni àmọ́ kò ní rí ọmọ rẹ̀ sípẹ̀. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ láti sáré jẹ́ èèyàn. Àmọ́ tá a bá ń sáré káyé yìí bọ́ sí a gbọ́dọ̀ ti àlìkíyámà dànù. Ìtàn bàbá wa bá wa sọnù. Kì í ṣe pé bàbá òní ti ń dowó o, má lọ gbọ́ o. Kóòdì nìyẹn o, wọ́n ní ti ń dowó o. Tó máa ń pẹ́ ti sọ, wọ́n ní kájíkẹ́nu wa mọ́ bóyá ní mílíọ̀nù lákàtí nísìnyí mọ́ o. Bàbá ní mọ́numọ́ni o. Mẹ́nu mọ́ àwọn kò ní jò mọ̀ bóyá ní $10 million lákàtí báwọn mẹ́nu mọ́ ni. Ẹlòmíì ní ó kóòdì débi wípé yóò ní kọ́pìnì kiri yóò tún mọ gbọ́ kàrà káàkiri. Kò fẹ́ jẹ́ káyé ráyè tòun ni. Ìwọ tó ní 5,000 lákàtí gbogbo ẹ̀ náà ló fi ra fóònù, ó kówó tó fi lóòdù kírẹ́dìtì. وتراه ممقوتا وليس بمذنب. Bàbá ní pákéjì ni iṣẹ́ aṣọ tó yanjú náà wọ̀nyí. ويرى العذاب. Iṣẹ́ tó yanjú náà wọ̀nyí, ẹ wo fìlà fẹ́ dẹ̀wù. Fìlà ìgbàlódé ni. Ṣé fìlà fẹ́ dé yìí? Ṣé pépà náà fi ra owó tó yanjú ni? ويرى العداوة لا يرى سبابها. Bàbá owó gbọ́dọ̀ kún báyìí, ó gbọ́dọ̀ kún fún wa jù báyìí lọ. آمين. Bàbá níbi owó o. آمين. حتى الكلاب إذا رأت رجل الغنى. Níbi owó ẹ̀ka kékeré wá kàn pé ni. حنت. Ìbọ̀ kékeré wá kàn pé ni. A níbi owó. Ọ̀nà méjì ló pín sí. Ẹni tí ìdílé rẹ̀ ti polówó ẹ̀ kalẹ̀. Ìdílé ti polówó ẹlòmíì kalẹ̀. Àwọn bàbá rẹ̀ ò jẹ́ tán wọ́n ti gírèdì ọ̀nà fún. Lẹ́bù kanu. Ẹni táwọn bàbá rẹ̀ polówó jẹ́ èèyàn rẹ̀ kalẹ̀ kò gbọ́dọ̀ súnlé. Kójó kórè ẹ̀ lọ pé àwọn kan wà lẹ́yìn ẹ̀tàn bẹ́ẹ̀ overtake ẹ̀. Àwọn kan pọ́n lélẹ̀ ni wọ́n ń pè ọ ní mẹ́ńtọ̀ torí wọ́n àti overtake ẹ̀ ni o. Tọ́ba ti overtake rẹ̀ gbàgbé wọ́n sọ ní ìdìtọ́. Èyí gbọ́dọ̀ pé ìyá Bọ́lá lẹ́kọ̀ọ́ ni ó Bọ́lá kalẹ̀. Àwọn ọmọ akéwù dáàdì rẹ̀ lè ya wèrè mọ́ lọ́wọ́ tọ́ba rí pé tí ń jẹ́ láàárẹ̀ ò sí mọ́. يمشي الفقير وكل شيء ضده. Ọjọ́ sí bá rìn, gbogbo ọ̀pọ̀ sì máa yà fún. والناس. Ìbọ̀, ọlọ́sí ò máa rìn, atẹ́gùn kò yà fún. Eri ibú wo ni wọ́n gbé dání ìdáfẹ́ lòsì, ìdáfẹ́ fi òsì lọ ayé. يمشي الفقير. Ànábì èso lọ́wọ́ àmọ́ Ọlọ́run bá kó àwọn olówó tì. Masha Allah. Ọlọ́run ọba kó àwọn olówó tó yanjú tẹ̀lé Muhammad. Sallallahu alaihi wasallam. Bàbá mi, àwọn olówó tó yanjú tánàbí bá fẹ́ ṣe bùkátà kan yóò náwó kankan àdàrà búra o. Man fa'ala hadha falahu al-janna. Masha Allah. Nínú àwọn olówó tó yanjú tó wà lẹ́gbẹ̀ẹ́ náà Muhammad oní Umar. Gbogbo tí ń jẹ́ góòdù ayé tá a máa ń lé kí ló wá bá ànábì báyìí. Ibẹ̀ tí mi ṣe tó bá wù ọ́. Ànábì ní tọ́. Ṣé gbogbo ayé náà ni? Ìtí yẹn bá ti ní ìyẹn mọ iye rẹ̀ mọ́. Kò ní jọjúmọ́. Ànábì gbé sáyé tí gbogbo àwọn èèyàn wá kí náà ni. Sáyé òun náà ni. Ó dáa. Ojú bẹ́ẹ̀ lọ. Èmi ò wá fẹ́ rú ayé wà. Mo tọ́jú gbogbo tí ń jẹ́ góòdù yìí, mo tọ́jú rẹ̀, mo dàìbàtì ẹ̀ kó máa jẹ́ ìsìnkẹ̀. Inni ikhtaba'tu dunya an takuna shafa'atan li ummati yawm al-qiyamah. Gbogbo ìtẹ̀bí ànábì ó fi lówó kí n máa fi sìnkẹ̀ àwọn ẹrú mi, kí n máa fi sìnkẹ̀ àwọn ọjọ́ mi lal-qiyamah. Ànábì yìí jẹ́ kù fún wa ni. Ọ̀daràn, wallahi ọ̀daràn. Àdàrà kọ̀fọ́ọ̀mù kò sí dàbí kún sẹ́mi mo fẹ́ mọ sọ́ta ní sí pé ìfọ́mọ rí mi ilé sẹ́ńtẹ̀ ilé parọ́ ẹ̀ ìlò tí ó wá dé ta ní èmi èdè wíwọ́ ló fi ń rún àwọn ọmọ mọ́nú ilé
wọ́n ń gbàgbọ́sì rẹ̀ ní agbájú. mo ti ṣe é rí àmọ́ Ọlọ́run ní jẹ́ ṣe é mọ́. Àmín. ìyún ló kù. inna Allah ó ní tó bá dijọ́ gbé àìkí àmọ́ ufiya ala ummati illa al-mujahirin. àná Muhammad tó bá dijọ́ gbé àìkí àmọ́ gbogbo àwọn ẹjọ́ mi pátá gbogbo tí wọ́n ṣe láyé wọ́n forí ẹ̀jì wọ́n. illa al-mujahirin àfẹ́ni tó bá ṣe aburú tó tún wá sọ́ńtà gbé bẹ́ẹ̀ ni mo ṣe ó tún wá fi ń gba yìí. àwọn nìkan Ọlọ́run bò nábì ò ní dá sí Ọlọ́run bò ní fẹ́rí jì wọ́n. ọ̀rọ̀ tí bàbá sọ òun ni mo gbọ́dọ̀ fi sí adé orí ọ̀rọ̀ náà torí wà láì ọ̀rọ̀ tó ní kìíní. àwọn alùsùn náà rówó jù wá lọ. wọ́n ẹ̀dẹ̀ pariwo wọ́n kóòdì wọ́n sì gbé wọn rí. àmọ́ alùsùn náà dáhùn ṣe jálàbí fún. yóò tún bẹ̀ wá ń gbé àfáà owó kẹ́ má sọ ni. ẹ̀dá tó tọ́ lọ́hùn kóòdì ni after 12 ni yóò wà. àbí ìgbé hàn tún fún yóò wẹ̀ sọ̀bùnù tó yẹjú. olùsígbà tó fẹ́ yọ bí iṣẹ́. ilé bóòsì kan ni wọ́n á ní mọ́ àjù sígbà. ó sì ní kankan táwọn bàbá wa máa ń ṣe o. àmẹ́yìn alùsùn náà tẹ jẹ́ o kò ní jẹ́ wí kankan àtọ́ ti mú un lọ́kàn. mo kàn rí kọlù ẹ̀ ní àṣẹ́wù mo lẹ́wà mo fẹ́ rí yín ni tí ò sí ọ̀tẹ̀ sọ́lẹ̀kẹ́ mo pé ó jà ń ṣe tá máa jẹ àbí kankan tó bá jẹ́ bí nọ́mà ọkọ̀ ọlọ́yin náà ní ṣe bí ó sì wọ òkè náà mo ló lọ́sẹ̀ nù o ó ní ẹ̀hẹ́n mo ló lọ́sẹ̀ nù o ó ní ẹ̀hẹ́n bí ẹ̀mí ló máa fi wẹ̀ láwẹ̀ bí ẹ̀mí ẹ̀sán kan òkè kí làwọn tó fi pẹ̀lú ọ kí ni wọ́n fẹ́ mọ̀ fún tẹ̀bí ká má yọ ọ́ sẹ́ni mo sì bíìlì ẹ̀ mo bíìlì ẹ̀ olùsí ó sanwó. يمشي الفقير وكل شيء ضده والناس تغلق دونه أبوابها. ọ̀sẹ̀ ni bẹ́ẹ̀ pàdé ẹ̀. ẹ̀rọ bẹ́ẹ̀ wọlé kàwárí gbólóòsì ni wọ́n tilẹ̀kùn mọ́ ni wọ́n tilẹ̀kùn mọ́ bọ́ta. àtàlìkìláàbà. àtàlìkìláàbà إذا رأت رجل الجنان. bí ajá bá rí ẹni tó ní ọ̀rọ̀ tó rí bá ti sẹ́nu ayé. حنت إليه وحركت أذنابها. حنت إليه yóò sáré lè bá وحركت أذنابها yóò tún jùrù sí. tó kọ́ mọ̀ pé olówó nìyún kò ní jẹun tán. àìmọye ìgbà tó ti sẹ́kù ègún fún un. àìmọye ìgbà tó ti sẹ́kù ráìsì fún un yóò wá jùrù sí pélé yè sàn lájẹta. وإذا رأت يوما فقيرا ماشيا. àmọ́ bí ajá bá rí olòṣì tí ń rìn bọ̀ tí wàá tún yan fanda. نبات عليه وكثرت أنيابها. yóò gbọ́ mọ́ ní olòṣì wọ́n tó wúlò yìí. olòṣì egun tó yẹ kó fún wa tó ń rún jẹ. olòṣì ni máa ń fọ́ bọ́gọ́ yóò fọ́ bọ́gọ́. olòṣì ni ó ní àmọ̀dùnmọ́dù kan bẹ́ẹ̀ nù bọ́gọ́ yìí àfi kí n tú u débẹ̀. yóò wá wó òkúta tì yẹ sẹ́wọ̀n bàbá. eré ibú tí mú yẹn fi ámà fọ́ igun. نبات عليه. ajá tó wá ní olòṣì oúnjẹ tiwa ó tún jẹ mú oúnjẹ yóò máa fi eyín lé kí. Anna Muhammad sallallahu alayhi wa wọ́n sallam. ní káàdà fákìrò ayẹ̀kú náà kufran bó sì bá pọ̀jù yóò padà di kèfèrí. àdìsí tó sọ ìhù ni Ànábì ó ní Allahumma inni a'udhu bika minal fakri wal kufr minal kufri wal fakri. Ọlọ́run mo wá sọ pẹ̀lú ẹ̀ kó mi gbogbo tí bá ń jẹ́ kèfèrí àti òṣì àti kèfèrí jọ wà papọ̀ báyìí. òṣì ni yóò padà fi dàrú pé ayé ń ṣe irú ẹ̀ náà. Ọlọ́run má ṣàwọlé àdìdí àsìkò yìí má ṣàyọ òṣì kúrò lára gbogbo wa. àmín. ẹ má jà sẹ́rí bú wájú èèyàn o àdúrà tó yanjú ń bẹ o etí bàbá wa bá wa sọnù o má lọ sunlé o ìwọ tó o bá jẹ́ yẹn nu ayé yìí fọ́ọ̀tì tiẹ̀ ni èmi sọ fún ọ. ṣé wọ́n lọ́n kẹ́mi kò sẹ́ńtọ́ lọ́wọ́ kọ̀ jẹ́ èèyàn mọ́ kádàrá òṣì
temporary kádàrá ni kì í ṣe tí máa ń báyàn kalẹ̀ tó bá lè bọ́ kalẹ̀ ìwọ ló yàn án o ti fọ́ọ̀lù sí àwọn liability kan nù. ìwọ tó wáyé wá jẹ́ èèyàn o gbọ́dọ̀ kọ́kọ́ borí nǹkan mẹ́rin kan tábà ti tún nǹkan mẹ́rin láti bá nu ẹrù rẹ fọ́ọ̀tì rẹ ni o ọlọ́run ò lóhùn ò sọ ọ́ dé èèyàn ìwọ ló sọ̀rọ̀ rẹ dé èèyàn. alákọ̀ọ́kọ́ kẹ́sìrẹ̀ tún náà ìwọ tó wáyé wá dànkan o gbọ́dọ̀ mọ́ sún òsì tá ń lo orun wèrè orun òsì bí ẹ̀ bá ti lo sùn jù yín rọ́lọ̀ létí kùnù ọlọ́run padà dárò oúnjẹ kan pé àwọn ọmọ yóò mọ̀ kó bá ṣáà nẹ́ẹ̀dì sí ẹ̀ kúkú dá dúró ó dà pé ń gbádùn ọ̀dọ̀ wa èrè ibú ní mú yẹn lóògùn oorun ayé ò ní ìdìrẹ mọ́nì òun ní àtòsù tó lọ ní ti ń súnbọ̀ ọ̀dà èrè èèyàn jí mi ayé rẹ ti bàjẹ́. láyé mú tẹ̀tí límájídà. níbọ̀ ó wá ń sùn ó ń sùn ó ń sùn òkú tí bẹ́ẹ̀nù sáré kò sùn ọkọ̀ sún ohun àsùnwọ̀n ra mọ́ ṣùgbọ́n kò sùn jù ní àwọn òkú tá jẹ́rì wọn bí àwọn náà ti sùn jù. kí lẹ́yìn náà wò kán fi kó eyín rẹ̀ ṣebí wọ́n súnmọ́ lọ́n jà wá lọ òkú tí ń bẹ láì kí á mọ̀ súnmọ́ lọ́n jù wá lọ sọ fọ́lọ́hún yọ lọ́n jẹ́ kéré ní sẹ́fù jẹ́ ń débọ̀ pípé bọ́ọ̀kú bá gbọ́ra ìjù yóò bá gbá rẹ̀ nínú okùn àlàyé. ògùn òsùn wọra mọ́ ìwọ tó wá ń bẹ láyé wá ń sùn ó wá ń sùn wọ́n padà sọ́dà sùn àwọn tó fẹ́ báyé rẹ jẹ́ gan òsùn ẹ gbọ́ àwọn tó fẹ́ báyé rẹ jẹ́ àwọn ń dájí lóògùn wọ́n ń sa àìsùn ṣé wọ́n lọ́ọ̀kẹ́ ni wọ́n ń ṣe àìsùn àwọn tí ń báyé yẹn jẹ́ gangan ọ̀sán kọ́ làwọn ń ṣiṣẹ́ olùsìwọ́ wá ń sùn lóru òsùn yẹn yẹn fá ayé sì wọnú ẹnu rẹ oṣù tó ń jẹ gbé mi. àwọn bàbá yẹn sùn wọn ẹ sùn wọn ẹ sùn kọ́dà bí yẹn bá sùn ojú rẹ ló gbọdọ̀ pàdé má jẹ́ kí làákàyè rẹ sùn báwọn àgbàlagbà bá sùn báyìí ni Ọlọ́run bá sùn iṣẹ́ tí wọ́n ṣe kù láyé òun náà ló ń complete lójú oorun ẹ mọ̀ gbọ́ mo pàdé àfàsà láti lójú oorun bàbá owó mọ̀ sọ fún wa mo pàdé bàbá mi lójú oorun wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan àwọn bàbá wọn fẹ́ lọ wá sí àwọn tá gbàṣẹ fún wọn sì ti gist wọn bí wá sí wọn ṣe rí ojú ayé kọ́nà tí wọ́n bá wọn ojú oorun ni tó bá sun oorun kó oorun ni wọ́n ní ojú sí wọn ẹni tó pọlọ rẹ bá ti sùn ìdíyẹn rẹ ti sùn ni gbogbo ọgbà kọ́ ló mọ̀ fi sùn mọ́ bó bá tiẹ̀ kéré wọn náà máa jí lóru àwọn tó fẹ́ pa ọ́ àwọn náà ń jí lóru kẹsìrọ̀tù náà tóun bá ti pọ̀jù nù dé èèyàn tó bá ti pọ̀jù láyé èèyàn ìdí èèyàn ti sọnù fún un. Yorùbá ànábì kò yanjú o. sallallahu alayhi wa sallam. ṣèṣe pé ń gba Yorùbá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. la yamtati limajida man lam yarkabil khataran. alákọ̀ọ́kọ́ dùn bẹ́ẹ̀ kẹsìrọ̀tù náà bèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n tó ogun bá ń bẹ́nu jẹ́ ẹ̀rẹ́ lè dínkù nínú tí ń fa eré ibú táwọn àfáà ń ṣe kínu a lè dìde lóru mọ́ àìmọye àfáà tí èjì kásùbà òòrùn ní máa ń lé ọ dìde lérí bẹ́ẹ̀dì àwọn jálàbí tó yàn àdúrà fún gan wọ́n ti dẹni Ọlọ́run jù ọ lọ ò lè jí kásùbà àfi ẹ máa jí bí after 12 tó tú ìwọ àfá ìjẹyàn ti sọnù fún ọ kò sí tó lè lò tó bá ti lè sùn jù wọ́n padà gbà ọmọ lọ́wọ́ ẹlẹ́kẹ̀ẹ́dì ń bẹ̀ tí ẹ gbọ́dọ̀ jagun rẹ̀ alẹ́kọ́ọ̀f ẹni tí ó bá jẹ́yàn kò gbọ́dọ̀ dìbẹ̀rù mẹ́rù má yà ojo ò lè jẹ́yàn torí èèyàn tó fẹ́ jẹun àgbákò náà máa fi léèyàn kí tí ẹ bá ti dèèyàn tán ẹ̀mẹ́yẹ lómi ìgbà tó ra mọ́tò òun náà sàsí tó fi báyé rẹ̀ jẹ́ mọ́tò òun náà ló sì báyé ẹ̀ jẹ́ ẹ̀mẹ́yẹ ni tó kọ́lé tí lè ń wo pa
ìwọ tó lóun fẹ́ jẹ́ èèyàn àgbákò ló ń wá fáyàrá rẹ o nítorí ogun máa ń bá ìdí èèyàn wá ni ẹni tí ò bá lè fèsì ogun kó kú fara mọ́ òsì tí ọ̀rá dájọ́ mú kan kó wọn àtòsí ọ̀rá jọ máa gbé. tọwọ́ kan wàhálà láyé ń tẹ̀sí ní májìdá. láyé ń tẹ̀sí ní májìdá máa ń lam yorùbá bẹ̀rẹ̀ kàtọ́ra. ẹni tí ò bá gun afárá àdánwò kó lè débi gíga. wàlá yàrá lulẹ̀ ọ̀la máa ń kọ́ dàmẹ́lẹ̀ hadara. ìwọ́n tó wá ti bẹ̀rù sáájú ẹ̀ ká má pa mí ká má pa mí ká má pa mí. olóòrè ra mọ́tò wọn fọ̀sà sí ilé ọkì wọ́n ní ẹgbẹ́ ẹ̀ bá ń ta mọ́tò yìí ò tún dé èèyàn mọ́. bẹ́ẹ̀ tí mo ra mọ́tò mi alákọ̀ọ́kọ́ ọlọ́mọ àṣà bí n bá jí báyìí ṣẹ́jú kan bí awọ ẹ̀ kẹ́kọ̀ọ́ kàn wọ́n tàbí ní tá a wá sí ọlọ́mọ ṣàánú sẹ́lẹ̀ rí mọ́tò yẹn lò tààrà yìí ìtumọ̀ gbé mọ́tò jáde jẹ́jẹ́ táyọ̀ ó kàn yọ ní fìwú ní wọ́n ní ṣé bó ṣe wá jẹ́ nù ó dáa àjọ wa fi wèrè pọ́ọ̀tì ẹ̀ báyìí ìgbà mi olúwo fẹ́ lè sùn báyìí yóò mọ̀ mọ́ pé ojú oorun tí ń lọ ẹ̀ mo fẹ́ lè jà nù wọ́n náà lójú oorun àyàrá wá ń jà àti sùn ò lè jẹ́ èèyàn báwọn ẹni tó náà lójú oorun tó sùn padà lé padà báyìí tútú jà níjà ẹ jára tú. ó ti gbé gbogbo kan lura wọ́n bá àwọn bàbá wa yìí kọ̀ǹfàmù bẹ lọ́dọ̀ wọn èmi ò wá rí yín o tó rẹ kóòdì gan. wọ́n máa ń dàrọ́ dálẹ̀ òlà àfùwọ́ bìlà tàbí. ìgbàlẹ̀ bá wà rí yín ẹ kóòdì ìgbà yìí ò ní fún yàn kankan máa sọ́ọ̀tà akẹ́kọ̀ọ́ dẹ̀ mo fún un ní nǹkan báyìí. àwọn tí kọ̀ǹfàmù ń bẹ lọ́dọ̀ wọn ni àwọn tí ń bẹ ní ọ̀nláìn tán kígbe kínní o táwọn àwọn fẹ́ bọjà jẹ́ báwọn fún oṣù kí eléyìí bú ni ẹ́ kóòdì táwọn nílàwọ̀ òní àwọn náà ń ṣe àmẹ́ ní gbọ́ǹtà kan sọ. ìwọ àfáà tó ní kóòdù wọn wá ń ka ọmọ pẹ̀lú aṣọ pupa lóru àtọ́lọ́wọ́ sì mú ajá lé ọtí tìpèsè tó gbé dání. orí ìdílíbà àwọn jàmáà bí wọn ń ka ọmọ ànàkùn làánà ayé ìlànà wà bẹ́ẹ̀ náà kọ́ ní gbẹ̀yìn gan mú rí. kóòdù òkú ni àfáà máa ń ní mọ́nu mọ́ ni. nígbà táwọn ẹja àwọn bàbá àwọn àfáàndá tí wọ́n fẹ́ jagun ṣé lásán nìyẹn fi ń jagun ní Ògùn state ni lábẹ́òkúta ibi tí Ṣàngó gangan gbé sọ̀rọ̀ ọ̀rọ̀ àkànṣe yáàfíìsù nìkan ni ṣèfì tó ń Ṣàngó gan tájẹ́ bí ó mọ̀ ká fún ọ. bàbá wọlé Ọlọ́run wọ́n sì rí ibi jòkó mbẹ́ wọ́n ní bìlíìfù lérí Ọlọ́run tán pé àwọn ò sì ní bìlíìfù mọ́ ni ìwọ tó ò ní bìlíìfù bá dùn alẹ́ là ọ́ Ọlọ́run kò ní wọ́ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run bá yé tí kò mọ sọ̀pọ́tì ẹni tí ò ní bìlíìfù pa ẹ̀. Al-khawf má bẹ̀rù má yọjọ má fèsì ogun ẹjọ́ fèsì ẹ̀ ogun láyé ó sì ń bèrè pogun láyé ìdí èyàn ò tí ì súnmọ́ ni. olójú oorun gbà ń bá wá fàdá pàdé rẹ̀ ìwọ náà lè wọ́ bọ́n wọ́n máa fún yẹn bọ́n lójú oorun àwọn bàbá ó fún ọkọ̀ fáàmù wọ́n fún ọ bọ́n tó o bá mọ̀ bọ́n yẹn nìkan bọ̀ yín ó sàrépo pọ̀tà rẹ̀ nǹkan tó jí gbà ọ létí lójú oorun tó wọ́n rà pa rẹ̀ láyé wọ́n ti gẹ́ẹ̀tì ẹ o. wọ́n máa ń dàrọ́ dálẹ̀ òlà àfùwọ́ bìlà tàbí. ó fẹ́ gíga ò sì fẹ́ wàhálà. bọ́dọ̀ ń bọ̀ wàhálà. ó ń fẹ́ gíga ò sì fẹ́ wàhálà. ẹni tí ò bá fẹ́ wàhálà láyé kò wáyé wàhálà nù. kọ́dọ̀ wà lámú yẹ kìdí mi ìdírọ̀ kì á wà tọ́ra. wọ́n náà ń fèsì wàhálà padà ni. bá nàbì bá sá ni bá nàbì bá yọjọ ní ṣé Ìsìlámù ó tàn ká báyìí. ẹ̀ẹ̀mẹ́ni àwọn mùsùlùmí tó lọ sí ogun ni wọ́n ló ń fèsì kò sógun àdá àbọ̀n mọ́ ogun jéèyàn tiẹ̀ ni. kọ́dọ̀ ولم يقدم من إدراكها وطرا لابد للشهود
من هل يمنعه لا يجتبي النفع من لم يحمل الضرر. ẹlẹ́kẹ̀jì nu kásírátùl khawf. ọlọ́run ọba tó sànù ṣàtàbọ́ndù. ẹ bá wo ṣàtàbọ́ndù tí ń sọ yìí ojú bí àpótí báyìí lọ. tẹ bá rí eyín rẹ̀ gáàbù tó wà lẹ́yìn rẹ̀ bíi plọ́ọ̀tì méjì ni. ọwọ́ rẹ̀ bó bá kàn náwó báyìí ọwọ́ rẹ̀ báyìí àfi bí àgékù orogún. wọ́n máa gbé kí ni kò tó bẹ̀ kó dá ọdún mọ́tò fúnra ẹ̀ ṣàtàbọ́ndù. owó tó ní nísìn ó tó lu kan pé ìwọ tó léyìn ìwọ tó fáyìn tó yọ ọrùn gbọ̀n ó tún dẹ́ ó lágbára lẹ́sẹ̀ agbárí rẹ̀ pé ò sí rí ó tún wá ń tọrọ jẹ́ kí ìwọ ló mójútó di èèyàn rẹ̀. لا يجتني النفع من لم يحمل الضرر. ọlọ́run tó sánú ọ̀hún ọ̀kọ́ jẹ́ kí làákàyè rẹ̀ jiná làákàyè ò gbọ́dọ̀ sùn báà bàbá wa bá sùn bá wọn àwọn bàbá ànàkílọ̀ ṣe àfùtànà kò sí bá ṣe lè sun àìsùn tó tí wọn fi lè mí jáde ìtẹ́mọ̀ tó ní la ilaha illallah tábà tún mí ti dà la ilaha illallah ìgbà mi ẹ̀gbọ́n yára ti fi ní pé wọ́n sun ohun ó wọ̀ wọ́n la yányán nù bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake kọjá lẹ́gbọ̀n tó kàn dùn kankanlẹ̀ pé kí ẹ̀kan náà ni wọ́n jì wọ́n kọ́kọ́ mìíràn tábà gbé kí ní òtútù lẹ́ẹ̀kejì wọ́n tún mìíràn tó bá fi lè di ẹlẹ́kẹ̀ẹ́ tó kàn gbọ́ tani ẹ̀ làákàyè òsùn wọ́n wá sùn tó fi relocate rẹ kó nílò lú mi. bọ́lọ̀ bá sọ ọ́ dé yẹn gan ó lé ó tẹ̀ lé mistake ni ọlọ́run bá sọ ọ́ rẹ̀ dé yẹn ọlọ́run sọ fún anabi Muhammad yá ayyuhal muzammil qum fa anzir má sùn mọ́ àtàlù ìgbà nẹ́bí ń dapò padà wá ohun òsì wo ló sùn àní owó ayé wá sùn. وربك فكبر وثيابك فطهر. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر. يا أيها المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا. tó bá ṣe kódà kó bá ọmọdún 30 minutes lọ máa jí lóru má fi gbogbo òru sùn òru gangan náà máa gbé rẹ. ibẹ̀ gbọ́dọ̀ kó ní oúnjẹ yẹn rẹ o gbọ́dọ̀ kó lára rẹ tó bá fi kọ́ lọ nínú ẹ̀rọ ayé ẹ̀. láyé bùlùkù sùúlù. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ alikasẹ̀l. òròjú ti pọ̀jù nínú ayé wa òròjú lẹ́mìí iṣẹ́ mọ́ o kàn jása díìmù lérí ni o lè ṣiṣẹ́ tọ̀ mo fẹ́ ra Bentley mo fẹ́ kọ́lé o ṣiṣẹ́ tọ̀ wàláhì ó fi ara sínú kú ni. òròjú ni formation tó bá ti lò tí o pè rẹ change formation ìyá máa ń change formation láyé ìwọ́n tó bá máa ń pé 442 o pè rẹ sọ́ọ́dì 433. tó bá rí pásá sí ti pọ̀jù lé yín máa gbọ́ 531 àbí 532 àṣàṣì pọ̀jù lé ní jẹ́gídí fẹ́ǹsì yẹn táì. láyé bùlùkù sùúlù ilà bàdàmù ulimati. jẹ́gídí táì. wàlá yẹ. èmi jẹ 532 lèmi lò kọ́ọ̀dù yẹn nìyẹn. dìfẹ́ǹsì ò gbọ́dọ̀ flag wọ́n lé mi gan mú ewa yìí ó mú dẹ mọ̀ mí náà sùn lé. ẹni tó bá ti hàn àgbákò ọ̀pọ̀lọpọ̀ ní òmò lẹ́kì wọ́n tó bá rí pé ti yàn 532 ní kó máa lò wọ́n jẹ́ ká rí ẹ̀wọ̀ kà máa ṣọ́ àwọn táyẹ̀ tó yẹ pé ti rẹpẹ̀tì díẹ̀ wọ́n kàn lẹ́ káńtà àtàkì ni àwọn náà ti fẹ̀yìn lẹ̀ wọ́n kà tún sẹ̀ nǹkan láàkó tó fi já wọn láyà. wàlá ayé tí múlimù náà ilà lima ń sọ́bàrà. ó bẹ̀rẹ̀ ọkọ̀ múra sátàkì lọ́wọ́ ọ̀dọ́ tó bá wọ jẹ́ kátàkì yẹn strọ́ngì tó ń dágbà bá ti dé onílé àtàkì mọ́ ọwọ́ ọbẹ̀ ó jẹ́ kátàkì strọ́ngì gan sáàmọ̀ ṣe nǹkan láǹso máa gò lọ máa jẹ lọ máa já wọn láyà so tó bá rí pé o ti ń gbúrò àṣà sí ti ń pọ̀ jù
wọ́n ti ń lé ọjù lójú oorun wọ́n ti fẹ́ gẹ̀ẹ́tì rẹ nu ọ̀lọ́ mú tó mójú tó dìfẹ́ǹsì jẹ́ káwọn kan tún ṣe rí bú lọ lára rẹ sọ ààrẹ ní bá bu àyà ní bá di ọmú kó dé eru àwọn òní kíta ayé ẹnìkan bàjẹ́ àmọ́ tó bá láyé ayé tiwa ó bàjẹ́ ayé àwọn ará ọmọdọ́mọ rẹ ló bàjẹ́ kù. wà á sàmú nọ́ọ̀sì máa ń lọ mọ́ta mi sọmọ yìí. kí ló fẹ́ jẹ́rẹ̀ kí ló fẹ́ gbà bí kíta ayé ẹnìkan bàjẹ́ nítorí àti pé táyé rẹ bá bàjẹ́ ọlọ́run ò ní wọ́n ló kàn bọ́lá bá tẹ nìkan rí fún ọ sọ́lọ́ ń ṣàdéhùn fún ọ pé ìwọ ló kù tí ó nà ro ni kò ní kó korò fáyé ẹnìkan kò ní kí tiẹ̀ ní mọ̀ ń kí. alikásán a lè jókòó ṣàdúrà mọ́ a lè gbìyànjú mọ́ òròjú ti pọ̀ jù kò já arímú mi níbo ní jẹ́yàn wá wà ń bẹ̀ fún wa báwọn àwọn àfáàlà àgbọ́dọ̀ lóròjú òròjú máa bà yéèyàn jẹ́ ni kèé já yéèyàn lójútùú ni. ẹlẹ́gàrí bẹ̀ ká máa lọlé tó bá ti dì í mẹ́rù kò sí jẹ́ èèyàn ń bẹ̀ má jẹ́ káwé mọ́ lọ́wọ́ ó ní alhassan má gbẹ̀gàn ọ̀rọ̀ olóorin ẹ̀yin ìkẹlẹ́ ìjọ dìde papọ̀ àmọ́ lọ́wọ́ bò ní sànú yín papọ̀ ó lè jẹ́ olódòónú yín lọ́wọ́ fà jáde má gbẹ̀gàn ẹjọ́ kéwù papọ̀ ni àmọ́ wọn ló máa ń tọ́ kéwù fún ìrọ́bù ọkọ rẹ̀ kò lè ṣe é kọ́dà túmọ̀ ọkọ rẹ̀ kò mọ́ àmọ́ òun náà ń gbé sẹ́wá fún jù òun ló ní client jù má gbẹ̀gàn o. wàdà olódò ni ó rí mọ́sálásí kọ́ńgbà míì ẹni tó sì kébì títì láyé yóò wá employer síbẹ̀ ẹ dàgbọ́n mọ́ kọ́ mọ́sálásí kan àmọ́ ojúbà dábì ké ẹ máa gbé kò sí kankan lẹ ẹ̀yin ẹ máa lè kéwù bẹ̀ fún un. kò kọ́ láwọn ọba kó fọ ayọ̀ látẹ̀yìn alahasad ẹni tí ẹ̀gán bá ti ń bẹ́nu jẹ́yàn rẹ̀ tí mi ń bẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ kò sí orin tọ́lọ́wọ́n bábà lè kọ́ ọmọ yóò mọ̀ yọ̀ lára ẹni. ẹ̀yin ya wa ẹni náà àwọn ìyá ti jí àmàlà lọ ẹni náà báyọ̀ ọmọ bá bàjẹ́ wọ́n ní ká wá sọ́dọ̀ ìyá ẹ̀ ẹ̀yin lẹ́ ń bímọ òkú lọ́mọ lára bàbá ó dọ́ra àyá kó tó dàlàyé ẹ̀yin lẹ́ ń rìn nìran ọmọ jù ọmọ tí ò bá dáa fún ẹ lè tú ẹrù ara yín wò gbogbo ẹni tí bá ń gbèrò kíkó bá ọmọ ọlọ́mọ àwọn ọmọ rẹ̀ ó fèrí gbà kó ìwọ máa sáré jẹyàn fọmọ rẹ àmọ́ ọmọ ẹlòmíì ni ó máa nàró dínú sí o torí ibi tọ́lọ̀ ń plọ́ọ̀gì sọ́kẹ́tì jẹyàn ọmọ rẹ mọ́nu tó bá ti banújẹ́ lérí ẹ̀ àgbákòjò níjà káwọn ọmọ tiẹ̀ náà ronú ẹ má di ẹ̀gàn márùn àwọn àfáà ẹ jẹ́ ayú ẹ̀gàn fóònù ẹrù wa alákọ̀wé kọ́ ní sàsáfà àwọn àfáà là ń sàṣírà wa a sì kéjú kéwì yìí lọ a sẹ̀ ń lọ ọ́fíìsì àtútù nínú òtútù di wàhálà kí làwọn àfọ ọ́fíìsì ṣe ìfi ń ta náírà bẹ̀ tì mí àwọn àfáà gẹ́gẹ́ la nídìí ọ́fíìsì jù a gbọ́dọ̀ yú ẹ̀ gan fóònù ẹrù wa tábà fẹ́ gé èèyàn kalẹ̀ àfáà ti ń gbérí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ má jáṣẹ́ gbogbo ẹni tó lọ́wọ́ bá fẹ́ nìkan jáde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá rántí ẹni òun náà bọ̀nù ìkà ọ̀bọ̀nù tó bá ti fi lè tápà tó là sílẹ̀gàmà lérí sílẹ̀gàmà tó là ń wọ̀ bí nǹkan òun ló dákẹ́ ìjú ò ní jẹ́ kí wọ́n náà gbé rí nù ọlọ́wọ́ a sọ transformer gbogbo onú ìdílé kan a sì so mára last born nígbà míì lọ́síkẹ́ ara rẹ̀ ní gbogbo wọn ti máa múná. wáyé ẹni tó bá ti disconnect lára transformer ọ̀hún ó kú sínú òkùnkùn tiẹ̀ ni. wàdà ọ̀rọ̀ ìtukù lánàá sí lákínà sídì. mo dárò tù ú àṣà tiwa sẹ́mọ̀nà lùhà. ẹ̀gàn ó yára pààyàn ju gbogbo àṣàṣì lọ.
àwọn tó máa ń ṣàṣìyàn tó máa ń rí yẹn fọṣẹ nu ayẹlẹ wò wọn kèé bẹ́sikẹ́ fún wọn ògùn táyé yẹn ó fi bàjẹ́ nìkan náà mọ̀ tó bá ní ká wógùn jéèyàn jáde wọn mọ́. àwọn kan bẹ mùdárà ò ṣe é bá wọn ṣe ó wá ló fẹ́ mọ bá wọn ṣe bá ṣe gbà ẹlẹ́gàn ò ṣe é bá ṣe bó ṣe gbà o ẹlẹ́gàn ò kọ́ kó parẹ́ fún ọ. ó wá ní á mọ báwọn èèyàn ṣe bá ṣe wà ní àwọn kan bẹ ò lè bá wọn dúnàdúrà ọ̀rọ̀ ayé rẹ̀ nǹkan kò lè dùn wọ́n nú ju káyè rẹ̀ bàjẹ́ lọ. وكيف يداري المرء حاسدا نعمتي. ẹni tí bá ń gbẹ̀gùn oore lára rẹ̀ má ló fẹ́ mọ bá a ṣe tipátipá o olóńgbò ń jẹjẹ lọ́wọ́ ọ̀tá ìwọ ló pa rẹ̀ ẹni tó máa ń gbẹ́nu rẹ̀ ojú sórí rẹ̀ ìfọ́ǹtì mo sì ń mú kò sí ìrìsí tó lè lò ìjọ tí májèlé bá ti wọnú fún gbàgbé o àlìkíyàmọ̀ ya sónú o. إذا كان لا يرضيه إلا زوالها. ògùn májèlé òun náà ni má jẹ́ wọ́n tó bá ti jẹ májèlé òun lọ́rùn nù. ògùn ayẹta náà ni kó má wọnú ẹ̀jẹ̀ rẹ o kó ra máa yẹ ọta àbọ̀ òun dànù kó má kàn ọ́ ìjọ tí ọta àbẹ́ bá ti mú yàn níwájú agbárí gbàgbé wọ́n ti sílẹ̀kùn àlìkíyàmọ̀ lẹ́ báyìí. àwọn ọ̀tá kan bẹ ọ lè lóò fẹ́ dùn wọ́n nù fẹ́ bá wọn ṣe tipa torí pé kò sí tó lè ṣe tí ó dùn wọ́n nù kódà kó ra gbogbo ayé fún wọn kò lè dùn wọ́n nù ìdùnnú wọn náà ní kọ́lá tí ń gbẹ lọ́wọ́ rẹ̀ ń kú ò tí ò bá ti kú ò inú wo ní dùn. kò sí bí ẹlẹ́gàn ṣe lè sáré jéèyàn tó kò lè jéèyàn ẹlẹ́gàn ò lè jéèyàn kò sí tí ó fi kú wọ́n tẹ́gàn bẹ́nu jéèyàn rí bẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ ó wá lọ lé títí kò bá a tẹ̀ wá gbìyànjú àṣàdúrà gbogbo ẹ̀ ló wọ̀ kò yanjú fún ọ kò ta sẹ́sẹ́ fún ọ ẹ̀gẹ̀ tí ń bẹ́nu ẹrù rẹ ni. ẹlẹ́gàn kó dìmọ̀ transformer ó bèrè ju kẹ́gàn wà nú ẹ̀jẹ̀ lọ. ẹni tó bá gbẹ̀gẹ̀ yẹn láyé kò ní jẹ́ àgbákò tiẹ̀ nìkan àgbákò generation rẹ̀ náà kò. tó ẹni tí bá ń pẹ̀gàn oore lára ẹnìkan oore òun kọ́ ló ń pẹ̀gàn ọlọ́run tó fún lóore òun ló ń bá jà ọlọ́run bó máa ní à sọ̀rọ̀ bíi pé mo sì í pè ní òun challenge mi pé mo sì í tò òun lójú èmi ọlọ́run fọ́ ìrírí ọ tí mo fi fún òun lówó ó dà kò sí wàhálà àwọn ọmọ rẹ náà sì ní jẹ èèyàn. àwọn àfa ẹ jẹ́ kẹ́gẹ́ lè kú ònú jẹ èèyàn wa ẹ jẹ́ kẹ́gẹ́ lè kú ònú ẹ̀jẹ̀ wa ẹ jẹ́ àgbà fúnra wa o ẹni tó bá fàdìdí lẹ́gbẹ̀ẹ́ rẹ gbà fún ọ̀tọ̀ nígbà òun mọ ẹ kọ́dà ẹni tó bá jà ẹni tó kọ́ ẹ̀ ń kéwù ó kọ́ ń kéwù kan àbó jáfa rẹ̀ ẹni tó jáfe èèyàn gan ọmọ akéwù tó kọ́ tó bá ti nàró gbà fún tó o bá gbà fún ó lè dáṣẹ́ rẹ nù ṣèbí kéwù ló kọ́ kọ́dà kò lè ṣèrọ́bù atẹ́gùn tó o bá ti lè ṣèrọ́bù gé yẹn ojú tì wọ́n ń ṣèrọ́bù mọ́ṣíìnì kí ó ń ṣèrọ́bù ó dọ̀bù òwò àlùfí àṣírí tójú tẹ̀yìn ìgbà mélòó ń kéwú fi ń lámọ̀ ẹ̀ lérí bí ẹ̀ bá ti rin tó ti àbá tó fi sí pápá tó rin ẹ́sprẹ́sì ka owó kóró pé kò rí owó tẹ́kisí kò rí nǹkan gidi jẹ tó bá bí pé ó kẹ́ ó da ẹ bá gbé bá ṣe rọ́bù ọkọ yìí ìrọ́bù ẹ̀dá kan ọkọ fún mi lóúnjẹ. وبالهمة العليا يرقى إلى العلا. àbáwá dòkítọ́rù ọlọ́nkẹ́mi ìyí tẹ́ ẹ ṣe yìí ní jọ̀hún àfọ̀ gbọ́dọ̀ mú tùsáyé máa ṣe nǹkan. ìwọ náà tiẹ̀ máa dé sìjábà ìsìjábà ọlọ́run wò lára wa ṣé o sìjábà ìyẹn máa ń dé sìjábà ara rẹ̀ wò bàbá wọn lè sàrùmí ẹ dákun ìfojú pa ayé rẹ̀ sà ìyẹn máa ń dé sìjábà ara rẹ̀ wò ó ṣàdúrà tí ẹ̀ wò báyọ̀ ló ń gbàdúrà rẹ̀ ìwọ náà pèdé dànkẹ́kẹ́lẹ́ o kà wá mú tùsáyé jẹ́ kókò rẹ̀ máa ń ríngì gbogbo bàbá ń ríngì máa da àdúgbò láàmú. فمن كان يرقى همة كان زهرا. má mútu rárá má ṣe nǹkan
ولم يتقن ولم يتقن gbogbo jẹkújẹ tó jẹ tí wọn lè ṣe scan ikùn rẹ mọ́ ikùn ti dúdú tayọ àlà yóò wulẹ̀ bọ scanning machine jẹ ni. ẹ lè ya scan gbogbo ẹ ló ti jẹ oje kété 4,111 eribu kó tó yàgbẹ́ àbá àwọn ẹbú ọkọ̀ fọ́jà náà fẹ́. gbogbo ẹ̀ náà dán wò bóyá bọ́ sójú kan. gbogbo òsì tó ń jẹun náà dán wò bóyá lọ ń gbà. àṣẹ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ gbogbo náà wí. àṣẹ tí ń bẹ lára ewé ẹ̀pákọ̀ ẹ̀pẹ́lẹ́ ìpọ̀. prógámì ni ọlọ́run gangan ni prógámà ó ti prógámù gbogbo nǹkan pé tẹ́lẹ̀ bá ti papọ̀ mélòó gbọdọ̀ múná jáde. òun lẹ̀ wá ní kò sí. ó wà wá kàn kóòdì ní bá bàbá wa ṣe sọ. ẹja fi kóòdù sí kò sì jẹ́ kí password rẹ tight ọjà kankan ẹ mọ́ májà mọ́ ọ̀nà tó ń gbé ọ̀rọ̀ máa lọ lọ́wọ́lẹ̀ rẹ sì má máa rojọ́ kí èèlò ló gbà táwọn èèyàn gbà rí Messi nù Ronaldo nù àwẹ̀ kankan náà gbà àwẹ̀ kankan náà kí kò sẹ́ni ó lówó tó wọn jẹ́ igun 1 million ò lè lówó tó ní kódà kó gbogbo erin mọ́gàjì lè yí dà papọ̀. Náà agbọ́nbọ̀ àwọn àyà inú àwọn àyà ń kà gan gbogbo sẹ̀díyé ni wọ́n jó papọ̀. ó lè lówó àwọn Ronaldo ó lè lówó àwọn Messi kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pe Ronaldo nù àwẹ̀ wọn ní gbà irun wọn ní kí ìwọ́n náà wọ́n fi ìwọ́n náà fi àwẹ̀ lẹ̀ ó jẹ ìyà ó jẹ àgbákòyà. olùsẹ̀ lówó ẹlòmíì ọmọ prógámù sọ́wọ́ Ọlọ́run wọ́n tó kẹ́ Ronaldo láláì kírun wọ́n tó kọ́ Messi láláì gbà rẹ̀ kémi náà o ìwọ fi ìwúlẹ̀ fàwẹ́lẹ̀ má gbà. wọ́n lọ́mú yàtọ̀ àṣẹ. níbọ̀ wọ́n gbà kò bá ní sí ọ́. ó ní ẹ máa bá a fi sádùá o ẹ máa bá a fi sádùá kọ́lọ̀ fi rọ̀ ọ́ lọ́rùn níjẹ̀bi kó mọ́ rọ̀ lọ́rùn bóyá èmi níbọ̀ jẹ̀yà. ó sì Ọlọ́run níjó rọ̀ lọ́rùn Ọlọ́run níjẹ́ ìhun rọ̀ lọ́rùn bóyá wàá pè mí wá sí pẹ̀rẹ̀ èmi gẹ́tí wọ́n fà ń dá kiri ká wá sí pẹ̀lú. ẹjẹ́ ayọ̀ bá Ànábì kórìlẹ̀. sallallahu alayhi wa sallam. ṣé wọ́n lọ́n kẹ́mi kò ní jù báyìí lọ. kí ni wọ́n wí tiẹ̀. wọ́n lọ́mú yàtọ̀ ọkọ̀ dán mọ́ yuridu taqadduma. wọ́n lọ́mú yàtọ̀ ọkọ̀ dán mọ́ yuridu ta'khura. bọ́lá ṣe lápátá ayé rẹ fọlọ́ lọ́lọ́run ṣe bọ́ gbà. èmi ti bọ́lọ̀ sọ tí mo fẹ́. Ọlọ́run mo fẹ́ jẹ́ kẹ́mi mi gùn jẹ̀mí àfàǹdà lọ. àmín. nínú rẹ́kọ̀dù tá a fẹ́ bírèkì ńlẹ̀ wa nu. àmín. kò tí ì sẹ́mi ọmọ kan tó gùn jẹ̀mí àfàǹdà lọ. masha Allah. la ilaha illallah. àbí bẹ́ẹ̀ kọ́ kò tí ì sí. èmi fẹ́ bírèkì ẹ̀. bàbá amina ya Allah. àmín. wọ́n ní tí bá ti wọ 111 àmọ̀ rò ó bọ̀. torí àmọ́ tá yóò ti gbé wa ó lè jẹ́ wọ́n tí a bá ti 100 nísìnyí ó tún ní fàájì kan táwọn àgbàlagbà tún máa ń ṣe 100 kí wọ́n 100 mo fẹ́ dé tíbi lọ́dọ̀ Ọlọ́run mo ti bá yára mi jẹ́nu. lànà fillahi amalun kibarun. bóyá táwa tó bá rọ Ọlọ́run bá jẹ́ 111 tún fún mi negotiation ká tó wò wò. walaysa li fadlihi. bá ti fẹ́ mọ sọ̀rọ̀ mọ́mọ́ ibi tọ́rọ̀ wá ti ń jìn ibi tọ́rọ̀ ti wá jìn ó máa fi náà sí dàbí làbò. bá ti pé 111 tó lè bọ́lọ̀ sọ kájọ negotiate bí a kò tó bá fi 30 years kù. káwo tí yóò sọ. bọ́lọ̀ bá fúyàn lówó tó yanjú yàn onídàgbà gbèsè ní máa ń jẹ́ kí yẹn tètè gbó. òun ronú bó ṣe san gbèsè wọ́n ti fowó lé lé ọkí. àwọn àna rẹ nu òní yìí bẹ̀ mọ́. àgbákò tí mú ànàmọ́ lè bá wọn tọ́ àga wèrè ó lówó lọ́wọ́ ni. àgbà òsìwọ́ ló ń bá wọn tó lé àná. wọ́n bá wọn ta tẹ́ǹtì wọ́n ló ń bá wọn tó spíkà. wọ́n bá wọn há tèkèwé lójú agbo bí ẹ bá ṣe pé òsì ń ṣèjọba láyé rẹ̀ wọ́n tó yẹ kó mọ bọ̀ kí lẹ̀ mọ ọ̀rọ̀ ọlọ́mọ fi òsì bá wa lò àmín. ẹ dákun sámínà kó yanjú. àmín. gbogbo wọn pè wá bí wọ́n pè wá lọ́tún gbèsè ọmọ ilé wa kí ni àárín kan jẹ ní. ìrì jẹ ìránṣẹ́ ẹ dákun ìránṣẹ́ gidi jẹ kó ń lé ìkànnì àwọn bíi ni ẹ kọ́kọ́ bá wọ́n sẹ̀mọ́ àtẹ̀fọ́ nímọ̀ kígbe. ẹ sáà jẹ ń jẹun ní ẹ bá àwọn oògùn fẹ́ tó yanjú. gbogbo gbèsè tí ń bẹ láyé ń kálukú ọlọ́mọ sábà yanjú ẹ̀. ọ̀nà bá yanjú ẹ̀. àmín. àdáwò tí ń lé oníkálukú kí ọlọ́mọ sábà yọ kú o. àdáwò tí ń lé oníkálukú kí ọlọ́mọ sábà yọ kú o. àwọn èèyàn sàmí o.
àwọn èèyàn jí bá ti ṣe yàn yín dáadáa fa. àwọn èèyàn ò nídìí oore máa ń bí yo ẹ sàmí kó rinlẹ̀. ọlọ́mọ́sá wọlé àdèdè àsìkò yìí. ọlọ́mọsá wọlé àdèdè àsìkò yìí. nàìjíríà le làwọn èèyàn kígbe. ilé náà kígbe. kò sì yí sí lóòótọ́. kò yí sí náà. àmọ́ bó ṣe lè yín náà tọ́ àwọn kan rí bá ti ṣe náà. àwọn kan rí bá ti ṣe ń bẹ́ẹ̀. mọ́sá wọlé àdèdè àsìkò yìí. mọ́sá wọlé àdèdè àsìkò yìí. wọ́n láwọn tọ́lọ́wọ́n bá ṣàánú tí òwò bẹ̀. wọ́n náà tọ́lọ́ bá sáré tí òun bẹ̀. gbogbo ibi tí bàtà ti ń tẹnu kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ ọlọ́mọ́sá bá fi dùnú sí. bá a fi dùnú sí i. àfẹ́ni tí ò bá lè sàmì nìkan ló kù. àfẹ́ tí o bá lè sàmì rẹ̀ jẹ́kẹ̀ dáadáa. ó dé mi lójú bẹ́ẹ̀ mi ṣe ń wù yìí ọlọ́run ti gbàdúrà mi. ọlọ́run ti dá bá ti wì í. ìwọ ológo 2020 sọ pé náà ológo 2020 dà ó náwó rẹ kí n rí dáadáa ọlọ́run ọlọ́run o 2020 láwa yìí ọdún tá a wà yìí 2020. ọdún ìfẹ́ ọdún owó ọdún ìfẹ́ ọdún owó. ọdún òrí bá ti ṣe ọdún rí bá ti ṣe. ọdún rọ́nà gbégbà ọdún rọ́nà gbé ìgbà. ọlọ́run má jà sun ẹkún mọ́nú ọdún yìí mọ́jà sọ ẹkún mọ́nú ọdún yìí. ó sàmì dáadáa kó rinlẹ̀ ìwọ tó o bá fẹ́ sunkún mọ́nú ọdún yìí kígbe Allahu dáadáa kó rinlẹ̀. ìfẹ́ banújẹ́ mọ́nú ọdún yìí kígbe Allah. ìfẹ́ jẹ́ ká gbà kó kẹ́mi àtàwọn ọmọdọ́mọ mi kígbe Allah. bá bàbá wa ṣe máa ń kẹ́yìn wá sí ni ó lè fẹ́ lómi kó nawọ́ sókè owó ẹ̀yọ̀ kan fa. ọwọ́ ẹ̀yọ̀ kan. ó dẹ ẹja dìde fún ẹyin bàbá wa ẹjọ́ kó ẹ dákun ẹja dìde fọlọ́. wọ́n lè dá yín lé fọlọ́hún. ọlọ́mọdé aráàdánwò tábì dìde rojọ́. àmín. mọ́sá àwọn láwọn tó dìde fọlọ́ ńlànà bàbá ẹ dákun tó tọ́ lọ́hùn. mọ́sá àwọn láwọn tó dìde fọlọ́ ńlànà tọ́láwọn ọbọ̀ ògbẹ́nu wọn sọ́hùn. tọ́lọ́wọ́ ògbẹ́nu wọn sọ́hùn àwọn tó dìde fọlọ́hún. àwọn tá a dìde lẹ́ni ní ọlọ́mọdé á dìde rojọ́. mọ́jà dìde ọjọ́. mọ́jà á dìde rojọ́ ọlọ́run. mọ́jà dìde ọjọ́. àṣàṣì máa bá yàn ọlọ́mọdé àṣàṣì bá wa. ọjọ́ sẹ́sí ó bá wọ o. wọ́n máa ń rí yẹn fàṣẹ òjijì ọlọ́mọdé rí wọn fàṣẹ o. mọ́jà rí wọn fàṣẹ nu ayé. ibi títí ń dà fún ní kálukú ọlọ́run máa yọ connection wa kú o. ọjọ́ kọ́nẹ́tẹ̀ wa. ọlọ́run máa yọ network ìjẹ́ yẹn wa o. àmín. kíbi Allahu dáadáa kó rinlẹ̀. Allah 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 la ilaha illallah la ilaha illallah. Allah la ilaha illallah la ilaha illallah ilayka al-kay. ìbọ̀ máa mi sọ́kù máa mi sọ́sì. Alaharakatu albaraka ìbọ̀ alaharakatu albaraka. ẹni tí bá ń mì lọ tí ń mì lọ sọ́tún ń gbọ́n sọ́rọ̀ rẹ̀ dànù nù. máa mì lọ sọ́tún máa mì lọ sálàáfíà. ìwọ náà máa ń gbẹ́nu rẹ̀ òdùn àmọ́ máa ń ṣe bí ìgbà tínú rẹ̀ ń dùn sọ́lọ̀ ó lè dùn ọ́nú gẹ́gẹ́ ọ̀ríjínà. kọ́tà sì máa banújẹ́ yọ́kùtà máa rí gbẹ́nu rẹ̀ ń dùn kọ́nu tí wọ́n lè máa bàjẹ́. La ilaha illallah la ilaha illallah. Allah la ilaha illallah la ilaha illallah. مددت يدي إليك لكي تمد يديك نحو يدي. لا إله إلا الله لا إله إلا الله. لتنقذني وتوصلني إلى ما فيه لرشد. لا إله إلا الله لا إله إلا الله. الله كيف رأيت تتركني ونار الشوق في كبدي. لا إله إلا الله لا إله إلا الله. يظن بنا الحسود لنا ظنونا طابت بلدي. لا إله إلا الله لا إله إلا الله. ولم يعلم بأنك بي
La ilaha illallah. Muhammadu Rasulullah. Wá yóò bọ́ ànábì kó jutẹ kó rinlẹ̀ jutẹ ní tí ń bẹ̀lẹ́gbẹ̀ yẹn lọ. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìwọ ní kálukú ló ní tó tọrọ. Wọ́n ló ní tó tọrọ. Jàmbá la sí ọ́ tàbá ní o sanwó àdúrà rẹ̀. Jàmbá la ṣe àfa alábòsí ní ó ṣàdúrà ní onígbòwó àdúrà. Alábòsí ni. Alábòsí àfa mi. Àwọn èyí sì sálábòsí. Àwọn èsì sálábòsí. Irú owó tó wù ọkọ máa ná láyé. Irú owó tó wù ọ́ tó fẹ́ máa ná láyé. Òun ló fi ṣe sàárà àdúrà rẹ̀. Òun ló fi ṣe sàárà àdúrà tó ṣe yìí. Fọlọ́n dá ọ lójú. Àfọlọ́n tó lójú. Ọlọ́run sì yanjú rẹ̀ fún ọ. Ọlọ́run yanjú rẹ̀ fún wa. Màjò pẹ́ máa màjò jìnnà, Olúwa dákun gbà á. Gbogbo àdúrà ká ti ṣe bọ̀ títí tó fi dèní. Màjò pẹ́ máa màjò jìnnà, Alásọ̀rọ̀ bá a bá yí bàbá. Wọ́n ní àlọ́ lọ́wọ́ ní sí i. màjò Mo dáná jìnnà, ṣe Adam. Olúwa Ẹ̀sùn bá wò dákun sí. gbà á. Gbogbo àdúrà ká ti ṣe bọ̀ títí tó fi dèní. Ànábì táwọn kan sọ pé níta fi rán àrígbà fún òsì ní wíńbí láwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ gan. Ànábì ńlá wá ti torí rẹ̀ tá ń yọ̀ tá má sọ tá tẹ́ǹtì nítorí Ànábì ọmọ tí ń jẹ́ kéèkì nítorí tí ẹ̀nà tó fi ṣe kéèkì. Stay tuned for more interesting programs on My Naija TV.